tá máa nínú àwọn tó jẹ́ kí wọ́n jẹ́ kí iṣẹ́ tíátà kó rẹ̀yàn Kunle Afod ni. Lọ́nà wo? Àti Yomi Fash Lanso. Yomi Fash Lanso. Lọ́nà wo? Láwọn àyè kan tí mo bá fẹ́ relate ní location, bóyá mo wà silent mo dá jókòó, Yomi Fash Lanso wọ́n ní àwọn slogan kan tí wọ́n máa ń jù sí yàn jẹ́ pé a kàn múnú yìí pé wọ́n kàn lè ní wèrè kí ló ṣe ọkàn ẹ̀mọ̀ wípé kí wọ́n bá yàn ṣeré akọ ọmọ burúkú wá ẹ̀mọ̀ àwọn kan ní ìdíwé bẹ́ẹ̀ ni máa ń sọ̀rọ̀ pé amúnú èèyàn dùn, so wọ́n ìfojú wò yàn pé èèyàn ti start tó àwọn ibùdó tí mo bá wà alone wọ́n kàn lè ṣàdédé píkì mi pé kí n lọ darapọ̀ mọ́ àwọn start tó heavy, so from there most nínú àwọn iṣẹ́ mi tó wá mọ́ mú mi ní swag gan ni pé kódà kí wọ́n kàn gé ìpolówó ní ìdúmọ̀tà ń gbà náà wọ́n á gé mi mọ́ polówó mi dẹ̀ tí máa gbowó wọ́n á jẹ́ kí inú mi máa dùn pé ṣé mi náà ni wọ́n rí pẹ̀lú òṣèré ńláńlá.